káàbọ̀ sórí ìkànnì yìí. Ẹ rí i pé yàrá ìdáná ni mo wà lénìí torí nǹkan tá fẹ́ ṣe. A fẹ́ kọ́ wa bá ṣe ń ṣe àmàlà àti ewédú. Tẹ́ bá rántí pé mo ti sọ̀rọ̀ Ìbàdàn. Oúnjẹ yìí làwọn ará Ìbàdàn fẹ́ràn jù. Tẹ́ bá ti dárúkọ àmàlà báyìí, àwọn ará Ìbàdàn ló máa kọ́kọ́ wá sí inú ọkàn gbogbo èèyàn pátápátá. Lénìí báyìí, ewédú ni mo fẹ́ kọ́ wa bí a ṣe ń ṣe. Bí ewédú wa bí ó ṣe máa ń rí ni eléyìí. Mo ti tọ́ díẹ̀ síbí ṣùgbọ́n màá ṣe kọ́ wa bí a ṣe máa tọ́ náà. Èlùbọ́ nìyí tí a fi máa ro àmàlà wa. Ìjábẹ̀ tá fi máa já ewédú, àwọn ṣíbí, ìgbákọ́, àwọn ohun fi ṣíbí kọ àmàlà, ìgbákọ́ la máa ń lò ní Ìbàdàn. Iyọ̀ nìyí tí a máa fi sí ewédú wa. Kí ni leléyìí? Crayfish. A máa fi sí ewédú wa náà, ó lè máa jẹ́ kí ewédú náà dùn. Ẹ lè fi sí, ẹ dẹ̀ lè má fi sí bí bá ṣe fẹ́ ni. Ohun ìmọ́bẹ̀dùn, magí àti káún. Eléyìí náà a máa fi sí inú ewédú wa. Ẹ jẹ́ kí n kọ́ wa bí a ṣe ń tọ́ ewédú. Ní ilẹ̀ Yorùbá, àwa kì í tọ́ ewédú pẹ̀lú igi ẹ̀. A máa tọ́ kúrò ní ara igi. Ṣé bí mo ṣe ra mú dání báyìí, a máa ra tọ́ kúrò. Àwọn míì máa ń lo nǹkan ìgé nǹkan ilé tí àwọn olóyìnbó ń pè ní scissors láti fi tọ́. Ṣùgbọ́n ọwọ́ ni àwa fi ń tọ́ torí títọ́ ní ewédú kò ń ṣe gígé. A rọra ń tọ́ báyìí. A ní tọ́gi mọ́ o. Tẹ́ bá ti tọ́gi mọ́ báyìí, ewédú yín ó lè máa fà dáadáa o. Màá ra igi ẹ̀ sílẹ̀. À ń tọ́ báyìí. Ewédú wa àti tọ́ tán, ṣùgbọ́n ewédú àkàn lè dà sórí iná kò dẹ̀ sí jiná báyìí. A máa gbé omi kaná tí a máa fi káún sí. Ìyẹn ni a fi máa ṣe ewédú wa. Ara omi tí ó pọ̀ jù sínú kòkò ìdáná. Torí pé tó bá pọ̀ jù, ewédú ó lè máa fà dáadáa. Ewédú tẹ́ bá fẹ́ sè ló máa sọ iye omi tí ẹ máa gbé kaná. Bá ṣe gbé omi kaná, màá fi káún sínú ẹ̀ tómi yẹn tí ó fi máa ó. Tí omi yìí ò bá ó, a ò lè da ewédú sínú ẹ̀. Màá sọ àwọn ọ̀nà míì tí àwọn kan sì fi máa ń ṣe ewédú. Eléyìí tẹ́ pé nǹkan rárá tọ́ yìí. Àwọn míì bí àwọn Ìjẹ̀bú, ewédú yìí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ rẹ́ pẹ̀lú ọpọ́n ewédú. Ọpọ́n ewédú yìí àwọn òyìnbó wọ́n lè pè ní chopping board. Wọ́n á fi rẹ́ dáadáa, ó máa kéré gan bí ẹni tí ó ń gé ẹ̀fọ́ wíwìnwín. Táwọn bá ti rẹ́, wọn ò ní lo ìjábẹ̀ mọ́ torí ó ti máa ṣe wíwìnwín bí wọ́n ṣe fẹ́. Fún ewédú wa náà, a máa fi irú sí. Irú yìí ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára. Ó dáa fún ojú, ó dáa fún ara. Àwọn míì wọ́n sì máa ń lò bí oògùn, wọ́n kàn rárá máa wọ́n jẹ. Ṣùgbọ́n ewédú tí ò bá ní irú, èmi ò mọ̀ kó ń ṣe ewédú torí irú yẹn gangan òun ni ewédú dà. Omi wa ó ti hó báyìí. Ẹ̀yin náà rí, tómi yẹn ò bá tí hó, ẹ tí lè da ewédú sí inú ẹ̀. Ewédú wa a máa ṣàn nù dáadáa torí pé kò gbọdọ̀ ní iyẹ̀pẹ̀ ní ara. Kó má jẹ́ pé iyẹ̀pẹ̀ ni a máa jẹ tí àwa bá ti ń jẹ ewédú. Tẹ́ bá rí, mo ti ṣàn nù dáadáa. Àṣẹ gan mo tún fi ṣàn nù kí iyẹ̀pẹ̀ lè máa já sílẹ̀ bí mo ṣe ń ṣàn nù. Mo ti ṣàn nù dáadáa báyìí. Máa dà sí inú omi wa orí iná. Nígbà tí mo ṣí kòkò wa lẹ́ẹ̀kan, kán wa ti yọ́, ó ti yọ́ mọ́ omi. Kán yìí ó ń ṣe oríṣi nǹkan lára, ṣùgbọ́n jíjẹ kán púpọ̀ kò dáa fára. Àwọn míì eléyìí tí wọ́n á fi lo kán, wọ́n á lo sodium bicarbonate. Àwọn kan máa ń pe sodium yẹn ní baking flour àbí baking powder. Ṣùgbọ́n eléyìí tó bá ti wù yín náà ni ẹ lè lò. Ẹ mọ̀ pé díẹ̀díẹ̀ lára ń fẹ́. Díẹ̀díẹ̀ kí nǹkan kò gbọdọ̀ pọ̀ jù. Nísìnyí a máa dúró kí ewédú wa kí ó jiná mọ́. Tí ó bá ti jiná, bá ti rọ̀ dé, a máa fi lẹ̀ fún bí wákàtí 5 sí 10. Tó bá ti rọ̀, a máa lo ìjábẹ̀ wa sí. Ewédú wa ó ti ó mọ́ omi gbóná tó wà ńbẹ̀. Ewédú ó ti rọ̀ dáadáa. Nísìn nǹkan tí mo fẹ́ ṣe ni pé a fẹ́ já ewédú wa pẹ̀lú ìjábẹ̀.
mo máa sọ kúrò lórí iná kí n tó já. Bí mo ṣe ń já yìí máa jẹ́ kó rí wíníwíní. Ṣé rí pé ewédú wa gan ti ń fà? Mo fi rí pé ewédú gidi ò ní mu wá. Mo máa da irú mi sí, mo máa dà mọ́. Tó bá wù yín ẹ lè má já irú yín mọ́, ṣùgbọ́n èmi nífẹ̀ẹ́ sí kí n já irú mọ́ ewédú mi. Irú yìí mo ti ṣọ̀nù tẹ́lẹ̀, tẹ́ bá rí gan omi kékeré ó ṣì wà ní orí rẹ̀. Àwọn ẹlòmíì sì ní tó bá ti parí eléyìí wọ́n tún máa ń fi ẹ̀gúsí sí, torí ẹ̀ la ṣe máa ń rí ewédú ẹlẹ́gùsí. Ẹ̀tìrì ewédú mo máa gbé padà sí orí iná nísìnyí. Máa ra kànáà díẹ̀ sí. Iná yẹn kò ṣe iná tó wọn máa ṣe yáyáyá lábẹ́ o, díẹ̀ náà ni kí irú yẹn kí ó lè jiná mọ́. Àti pé màá wá fi iyọ̀ mi sí nísìn fún àádùn. Màá ra kànáà díẹ̀ sí. Tó bá wù yín náà ẹ lè fi ilé tí wọ́n pè ní Maggi náà sí. Ohun ìmọ́bẹ̀dùn náà ni kékeré, ẹ má jẹ́ ó pọ̀ jù ó má jẹ́ pé iyọ̀ la máa jẹ ní inú ewédú wa. Mo sì tún fẹ́ràn láti máa fi crayfish sí. Ẹ má bínú, Yorùbá ẹ̀ ló sápá mi lórí. Máa mú ewédú wa kí ó dùn dáadáa. A máa jẹ́ kó ó díẹ̀ mọ́ra wọn kó jiná dáadáa. Àwọn ẹlòmíì wọn kì í fẹ́ já ewédú wọn pẹ̀lú ẹ̀wọ̀n. Ṣé ti rí pé kò ń ṣe pé ẹ̀fọ́ ni mo ṣe, ewédú ni o. Àwọn ẹlòmíì wọn kì í fẹ́ já ewédú wọn pẹ̀lú ìjábẹ̀. Eléyìí náà máa lo ẹ̀rọ ta fi ń lọ nǹkan ti ìgbàlódé, eléyìí tí wọ́n pè ní blender. Òun náà máa lò láti fi jẹ́ kí ewédú yẹn kí ó kúnná báyìí. Òun náà dá ewédú wa ó ti ṣe báyìí. A fẹ́ gbé kúrò ní orí iná. Ṣé rí ewédú wa? Ó dáadáa. Ẹ má gbàgbé pé mo ní a tún máa ṣe àmàlà náà ní èní. A máa gbé omi àmàlà kaná báyìí. Àmàlà. Ẹ má bínú, tí bá ti gbé oúnjẹ inú mi máa ń dùn yàtọ̀. Máa gbé omi àmàlà kaná. Omi wa gbọ́dọ̀ hó dáadáa ká tó ṣe àmàlà. Omi ò bá hó, àmàlà kọ́ la fẹ́ jẹ. A kàn fẹ́ jẹ èlùbọ́ tá fi sínú omi ni. Omi wa ti ń hó báyìí. Mo ti sọ pé omi wa gbọ́dọ̀ hó dáadáa. Mo máa bu omi gbóná díẹ̀ kúrò nínú ẹ̀. Eléyìí mo máa dà sí padà tí bá ti rò tán. Nísìnyí báyìí èlùbọ́ wa nìyí. Lórí pé mi nìkan ni mò ń dàrú, màá sáré da èlùbọ́ sí. Bó dé ṣe wà yìí kò gbọ́dọ̀ pẹ́ jù. Tí n bá ti fẹ́ kí àmàlà mi kó ta kó. Màá fi èlùbọ́ tí mo rí pé ó máa tó sí. Ojú kan ni màá máa rò sí o.
omi díẹ̀ sí díẹ̀. Omi yìí mo ń bù sí kí ó lè bá jẹ́ kí àmàlà wa kí ó jiná dáadáa. Ìgbàkọ́ mi ni màá fi há gbogbo àwọn ará ìkòkò yẹn sí àti màá ṣe kóra ṣe wíníwíní kómi yẹn lè bá wọ́ dáadáa. A máa dé díẹ̀ kóra jiná, ó jiná díẹ̀ mọ́. A ti fílẹ̀ fún bí ìṣẹ́jú 2 sí 3. Àmàlà wa báyìí a ti jiná dáadáa. Máa rò mọ́. Ṣé ti pé ojú ẹ̀ ó ti yàtọ̀ sí ìgbà tí mo ṣe fomi sí tí mo ṣe rò. A máa fà mọ́ra. Mo máa gbé sílẹ̀ nísìn. Àmàlà tí ò tí ì délé. Àmàlà. Ìyá. Ó ti jiná fà dáadáa. Àmàlà yìí bí oúnjẹ èèyàn méjì, àwọn tí ò ń jẹun púpọ̀ bí 3. Èèyàn kan sì lè parí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe jẹun tó ni. Ó ti rọ̀ dáadáa. Ẹ bá ti rí báyìí kò ní kókó lára, kò ń ṣe àmàlà oníkókó. Ẹ jẹ́ kí n wá bù sínú abọ́ ká lọ jẹ. Mo ti fẹ́ kọ́ sínú abọ́ báyìí. A máa ń fi ìgbàkọ́ wa sínú omi kí àmàlà yẹn kó má bàa lẹ̀ mọ́. Tẹ̀sí rámàlà wa ó ti délẹ̀. Oúnjẹ wa ti délẹ̀ báyìí. Ẹ máa rí pé mo bu ọbẹ̀ ata náà sẹ́gbẹ̀ẹ́. Ọbẹ̀ ata yìí a máa kọ́ wa bí wọ́n ṣe ń sè ní ọjọ́ mìíràn. Ṣé rí ewédú yìí? Àwọn Yorùbá wọ́n tún máa pè ní ewé abíwẹ́rẹ́. Ó ń ṣe oríṣiríṣi nǹkan lára. Ó máa mára dán. A máa fún àwọn aboyún ní okun. Wọ́n máa ń sọ wípé àwọn aboyún tí oyún wọn bá ti tó bí oṣù 6 sí 9 nìkan jẹ ewédú dáadáa. Èyí máa jẹ́ kí ìrora tó bá ti fẹ́ bímọ kí ó má pọ̀ lọ́pọ̀ jù. Ọmọ yẹn á dẹ̀ rọra jáde. Tó yẹn ti máa ń pè ní ewé abíwẹ́rẹ́. Ó máa ń dínkù ìrora, ó máa ń dínkù ẹ̀jẹ̀ ríru náà ní ara yẹn ewédú. Ṣẹ̀dẹ̀ rí àmàlà yìí ẹgbẹ́ àti àmàlà aṣọ ni. Iṣu náà ti ń ṣe oríṣiríṣi nǹkan aṣaralóore náà ni ó wà ní ara rẹ̀. Kò sí oúnjẹ kankan tá a jẹ o tí ò ṣe ara wa lóore nílẹ̀ Yorùbá, torí pé bá ṣe ń jẹun báyìí a fẹ́ràn kí oúnjẹ yẹn kó máa jẹ́ kí ara wa kó dán, kí inú wa dùn, ká lókun dáadáa. Ó máa ń dínkù ojú dídùn náà. Gbogbo ẹ̀ pátá ló wà. Oúnjẹ tí mo fẹ́ jẹ ilé táwọn olóyìnbó máa ń pè ní balanced diet gangan ní ilé. Ó tún dìgbà míì. Ẹ má gbàgbé kẹfìfẹ́ hàn mí. Ẹ má gbàgbé láti ṣe alábàápín. Ẹ sì má gbàgbé láti fi fídíò yìí hàn sí àwọn èèyàn yín, ẹbí, ará kan wò wá. Nǹkan tí ẹ bá sì fẹ́ ká ṣe náà lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá wa fi sílẹ̀ nínú ààyè ìtẹ̀jíṣẹ́ náà. Ẹ ṣé.